àmì látún náà rẹ o ìjọ Jàǹfàsì ló pè wá wá síbí ìjọ Jàǹfàsì ló pè wá ọjà mọ ìyá tó báyìí sí Islamic Society of Nigeria. bó ṣe jẹ́ nìyẹn ọjà ọmọ tẹ́bi o àìṣe kí wọ́n láàyè àwọn aládé ní yẹ́sì. orílẹ̀-èdè ìwọ̀nba ìṣẹ́jú tó kù tá a bá bí fúnra ọjà rẹ̀ mo kọ́ lọ́wọ́ ọba tó ní dédé ọba mi òkè tó ní gbígbàdúrà ọba tí ń tìyàn lẹ́yìn láì sálọ láíláí wọ́n gbé ṣé kí wọ́n ládé ní yáàzì wọ́n pọ́nmọ́dé àná ti dé àríkèwú lọ àríkèwú yọ àpótíkéwú yàyọ̀ kúra ni ó sọ wúrí ìdíje lákéwú wà ládé ní yáàzì mo ló sọ wúrí ìdíje lákéwú ọ̀hún sùn ó ṣe tẹ̀lébíyà ó kú òní tẹ̀lébíyà ó ṣe tẹ̀síkíyà ó wá kú òní tẹ̀síkíyà ọ̀hún sùn déédéé ẹ̀ bá ń gbọ́ wà ládé ní yáàzì ó tó bẹ́ẹ̀ orúkọ tuntun tí ò ní parẹ́ láyé nítorí pé wá láti òní yáàzì ó tó bẹ́ẹ̀ láti lówó ó tó bẹ́ẹ̀ láti lọ́lá ó tó bẹ́ẹ̀ láti kọ́mọ ní kéwú ó tó bẹ́ẹ̀ láti ṣẹ́wà sí ibà ó tún tó bẹ́ẹ̀ láti ní mùrídí ó tó bẹ́ẹ̀ láti ní mùrídá mo ló tó bẹ́ẹ̀ láti ní ọkọ̀ láò.
Onílẹ̀ mi máa ti lọlé ṣùgbọ́n àwọn ńlá ní iṣẹ́ owó aládé ní yáàzì èmi mọ́ ní iṣẹ́ owó aládé ní yáàzì èmi mọ́ ní bàbá olórúkọ tuntun ó tó bẹ́ẹ̀. Ẹ tètè pé wọn kọjá ká ṣe pápápá bó ṣàjẹjú márùn-ún ni ká fi dáhùn tiwa lára yá ìfẹ́ Ọlọ́run tó ní sí wa náà ni ẹnjìníà tó lọ́lọ́wọ́n bá òní ṣiṣẹ́ lásán mo mọ̀ pé kì í ṣe yín mo kàn kí yín pẹ́ kó àdúró tì ní ẹ kù ìrọ́jú orílẹ̀ ṣe sùúrù náà ní ẹjẹ́ máa lò fún gbogbo wọn torí pé àwa là pè wọn kọ́ wá sílẹ̀ yìí o wọn ò lè wá délẹ̀ yìí tán tó sọ pé lẹ́sọ̀ ni àwọn lọ́ni wọn nítorí owó kọ́mọ́ torí ìfẹ́ wọn ládùn ní yáàs ni tí kì bá ń ṣe pé torí ìfẹ́ ẹni ọmọ táìbì o èmi láyé mi èmi láyé mi àṣé mo sì lè fẹ́ràn jẹun ọṣẹ mọdé èmi láyé mi àṣé mo sì lè fẹ́ràn jẹun àṣẹdá ò lálòpin mo sì lè wọṣọ gidi ṣáyé lé orúkọ mi bébí kankan lọ́rọ̀ kan ìgbà òtún wọlé sọrí gbogbo ìgbà òtún ti jẹ. Èmi ṣàlẹ̀ ní àná tọ́ni kò lè ní lárí àánú alágbé mi ó mo ṣubú mo dìde àṣẹdá ọ̀làròpin mo sì lè wọṣọ gidi. Báyìí ẹlẹ́ wọ́n ti ẹ̀lẹ́ orúkọ mi pé mi gbọ́dọ̀ lọ́rọ̀ kan ìgbà ọ̀tún wọlé jọ mi gbogbo ìlú. Ó yẹ ẹ bá sọ fún ṣé owó adájọ́ ní ẹ̀sìn pé ọ̀tá máa kúrò ayọ̀ nípa ẹ̀ kúrò ayọ̀.
You're